Wasiu Ayinde Kéde èròǹgbà rẹ̀ láti jẹ Awujalẹ Ijebu. Gbajúmọ̀ olórin Fuji Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn K1 ó ti kéde èròǹgbà rẹ̀ láti du ipò ọba Awujalẹ ilẹ̀ Ìjẹ̀bú. Nínú lẹ́tà kan tí Wasiu Ayinde tó máa fi ránṣẹ́ sí alága ilé ọmọ oyè Fúsẹ̀ngbùwà nílùú Ìjẹ̀bú Òde, ó mà ló máa ti kéde èròǹgbà rẹ̀ láti jẹ Awujalẹ Ìjẹ̀bú. Nínú lẹ́tà tó máa kọ ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2025, ó ní Wasiu tó tún jẹ́ máyégún ilẹ̀ Yorùbá, ó ti ní ojúlówó ọmọ ilé oyè náà ni òun máa ń ṣe. Èmi Ọ̀túnba Wasiu Ayinde Adéwálé Ọlásùnkànmí Ọmọgbọ́láhàn Anífowóṣe MON ó fi àsìkò yìí ó fi kéde fún ilé ọmọ oyè Fúsẹ̀ngbùwà èròǹgbà mi láti jẹ́ kí wọ́n wò mí ṣe fún ìtẹ́ Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó mà ṣòfò ní ìbámu pẹ̀lú òfin ilẹ̀ Ìjẹ̀bú àti ti oyè jíjẹ ní ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ ni apá kan lẹ́tà Wasiu Ayinde náà bẹ́ẹ̀ ló mọ̀ọ́kà. Olórin Fuji náà ó fìdí rẹ̀ múlẹ̀ pé ìdílé ọba jáde ara ní orírun òun. Ó ní èyí ó máa fún òun ní àǹfààní láti jẹ Awùjalẹ̀ tuntun lábẹ́ ìlànà oyè jíjẹ ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bó ṣe wí, ó mà ti lé lọ́dún márùn-ún tóun ti ń fi ara òun jè fún ìgbélárugẹ ilẹ̀ Ìjẹ̀bú, ìran Yorùbá àti àṣà Nàìjíríà lápapọ̀ nípasẹ̀ orin àti àwọn ìṣe ìbílẹ̀ mìíràn. Nígbà tó ń tẹ̀síwájú nípa ìdí rẹ̀ tí òun náà lè fi jẹ Awùjalẹ̀, Wasiu Ayinde ó mà sọ nínú lẹ́tà rẹ̀ náà pé nínú ìrìn àjò iṣẹ́ mi mo ti gba ọ̀pọ̀ oyè ìdálọ́lá bíi máyégún ilẹ̀ Yorùbá ní 2020, oyè ìjọba tí ń ṣe Order of the Niger MON ní 2022 àti olórí ọmọọba pẹ̀lú ọ̀túnba afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ akilẹ̀ Ìjẹ̀bú ní 2023. Èyí tí Awùjalẹ̀ tó wàjà tó fi mí jẹ abími ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1957. Ojúlówó ọmọ ilé oyè Fúsẹ̀ngbùwà Agúnṣebí quarters ó sì ní mi láti gun ìdílé ọba jáde ara, èyí tó mú mi kójú òṣùwọ̀n láti fara mi kalẹ̀ pẹ̀lú òfin ilẹ̀ o. Bákan náà alága ilé ọmọ oyè tí Wasiu tó fi ìwé tó fi ránṣẹ́ sí Abdullateef Adébáyọ̀ Owóyẹmí ó má fìdí rẹ̀ múlẹ̀ pé ilé ti gba lẹ́tà náà. Bákan náà ó mà ló mà fún olórin náà ní ààyè di ọjọ́ kẹwàá oṣù kejìlá ọdún 2025 láti tò gbogbo ìwé tó yẹ. Nínú àtẹ̀jáde tó fi síta ní ọjọ́ Ẹtì Friday, Owóyẹmí mà sọ pé mo rọ gbogbo àwọn ọmọ ẹbí wa nílé àti lẹ́yìn odi láti ṣe sùúrù kí wọ́n sì ní ìfọ̀kànbalẹ̀. Láàrin wákàtí méjì tí mo ti gba lẹ́tà tí wọ́n mọ̀ kọ sí mi àti àwọn èèyàn mẹ́fà míì láti ọ̀dọ̀ olórí ọmọọba akilẹ̀ Ìjẹ̀bú, mo ti fèsì padà bó ṣe yẹ gẹ́gẹ́ bí mo ṣe ṣe fún àwọn yòókù náà tí wọ́n ti fi èròǹgbà wọn hàn ṣáájú o. Ìkéde tí Wasiu máa ṣe yìí ó mà ló máa ń wáyé o lẹ́yìn oṣù karùn-ún tí Awùjalẹ̀ tẹ́lẹ̀ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà tó máa wàjà látìgbà tí lẹ́tà èròǹgbà rẹ̀ náà tó sì ti dé orí ayélujára. Ní ọ̀pọ̀ èèyàn ó ní wọ́n ti ń fi ìhà tí wọ́n máa kọ sí ó ní wọ́n ti fi hàn. Báwọn kan ṣe ń sọ pé ìgbésẹ̀ tó dáa ó ní Wasiu fẹ́ gbé, bẹ́ẹ̀ ni àwọn kan sọ pé àlá tí kò lè wá sí ìmúṣẹ ó ní Wasiu ó mà ló máa ń gbà lérò. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú sinmi òpin ọ̀sẹ̀, ọ̀pọ̀ ẹ̀ báyìí lèmi àti yín ó ṣe lókè èèpẹ̀ o.